alẹ́ sọ pé àwọn ẹlẹ́mùkùnkùn ló ń dorílẹ̀-èdè irú kò rẹ̀ tí ì tó àkókò kì í ṣe Sunday Igboho kì í ṣe Gani Adams kì í ṣe Kalu kì í ṣe Tinubu kì í ṣe àwọn ló fẹ́ gba Nàìjíríà sílẹ̀ tó bá tó àkókò àti sọ pé 2025 Nàìjíríà máa settle. A ti sọ tẹ́lẹ̀ pé kí Sunday Igboho pé kó ṣọ́ra pé Yorùbá wọn ṣe tó ń jà fún pé àwọn tó ń plan fún pé Yorùbá wà nù wọn tó ti rí pé kò lè ṣàṣeyọrí lórí ìgbésẹ̀ tó gbé yẹn. A ti sọ létà àwọn náà nígbà tá a sọ yẹn tán látó wá ti sọ pé gbogbo àwọn àjẹ́ Nàìjíríà pé wọ́n lọ sí London láti lọ ṣe meeting pé wọ́n dẹ̀ sọ pé àwọn àjẹ́ Yorùbá mi wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá lóun fẹ́ pín Nàìjíríà kọrùn lẹ́wọ̀n pé tí Sunday Igboho bá wà ní wọ́n bá ti pàpà insist àti Gani Adams pé kọ́n arrest wọn lásán last kọ́n arrest wọn pé àwọn Nàìjíríà ò pín ní ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta pé Nàìjíríà kan ò níbi kan láti pín alẹ́ ti sọ pé wọ́n Frankie lójú wọn pé kò sí ọ̀nà tán lè gbà wọ́n máa fèèlì wá ni àti sọ kọjá so ara ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ yìí wọ́n bá rí lọ́dún wọ́n á arrest ẹ̀ lọ́jọ́ yẹn so bí ò bá pàpà jáwọ́ wọ́n máa padà arrest ẹ̀ gbẹ̀yìn ni torí pé àwọn alágbára ti sọ pé àwọn àjẹ́ orílẹ̀-èdè yìí wọ́n sọ pé wọ́n mú wọn àti Gani Adams kì í ṣe òun nìkan tó bá yá ó sì máa ti Gani Adams náà wọ́n sì máa work fún tí wọ́n bá jẹ́wọ́ lórí pé Yorùbá nation. So nǹkan tẹ́ sọ sí ni pé Yorùbá nation yẹn ká lọ mọ́kàn kó ń bẹ̀ kò sí nǹkan tó ń pè ní Nàìjíríà ò ní pé confederation mo ti sọ pé òun ló máa gbẹ̀yìn Nàìjíríà nígbà tójú tẹ́lẹ̀ interview mi gbà yẹn kó tó ìgbà tí àwọn Yorùbá nation bẹ̀rẹ̀ tó ń sọ nípa Kalu mo ti sọ pé Nàìjíríà ò lè pín pé confederation ló máa gbàdúrà ló máa end Nàìjíríà pé kò sí nǹkan tí Kalu máa ṣe pé tó bá step down fún federal government wọ́n lè fún appointment lásán gbà yẹn kò sí nísìnyí wọ́n arrest kò sí nǹkan tó máa ṣe ó máa ṣẹ̀wọ̀n kò sí bí wọ́n ṣe ní ìran lẹ́wọ̀n tó bá plead wọ́n ṣe gbogbo ẹ̀wọ̀n ẹ̀ lè má pọ̀ so Kalu á lọ sẹ́wọ̀n. Ìgbòho àti sọ fún kó tí ò bá tètè jáwọ́ kó sọ pé òun jáwọ́ wọ́n máa padà arrest ẹ̀ àti sọ fún yín pé àwọn lágbára mọ́ ilẹ̀ Ìgbò mọ́ ilẹ̀ Yorùbá mọ́ Haúsá anybody tó bá sọ pé òun fẹ́ pín àti sọ pé wọ́n ní kó arrest ẹ̀ àwọn Yorùbá dẹ̀ tẹ̀ wọ́n pé tí Sunday Igboho tó bá ń dì pẹ̀lú àwọn Haúsá àti pé àwọn Haúsá tó ń disturb àwọn Fúlàní ẹlẹ́ran pé kí wọ́n má mú ṣùgbọ́n tó bá ń tẹnu mọ́ kí Yorùbá pín pé kó òun àti Gani Adams kí wọ́n mú wọn lọ kọ́gbọ́n wọn lọ ṣẹ̀wọ̀n so àwọn èèyàn ọ̀dẹ̀ ní agbára gbogbo àwọn tó ń pariwo wọn lágbára táwọn ẹlẹ́mùkùnkùn àti sọ pé àwọn ẹlẹ́mùkùnkùn ló rú Nàìjíríà alẹ́ sọ pé àwọn ẹlẹ́mùkùnkùn ló ń dorílẹ̀-èdè irú kò rẹ̀ tí ì tó àkókò kì í ṣe Sunday Igboho kì í ṣe Gani Adams kì í ṣe Kalu kì í ṣe Tinubu kì í ṣe àwọn ló fẹ́ gba Nàìjíríà sílẹ̀ tó bá tó àkókò àti sọ pé 2025 Nàìjíríà máa settle orí adé tó máa wá láti Ọ̀wọ̀ local government tó ń bọ̀ wá gborílẹ̀-èdè sílẹ̀ tó bá tó àkókò wá gborílẹ̀-èdè sílẹ̀ adé sọ pé gbogbo nǹkan máa le ní second time Buhari pé a lè ju first time oníkàkọ́ a máa kígbe lọ́tún kígbe lọ́sìn kí mẹsáyà yẹn tó fẹ́ gborílẹ̀-èdè sílẹ̀ kó tó ṣe kíni kó tó jáde so advice mi sí Sunday Igboho kó lọ jáwọ́ tó wọ́n arrest ẹ̀ tàbí kó sá lọ tó wá ṣe eré sí ìtìlẹ̀ lórí wọ́n arrest ẹ̀ torí àwọn alágbára yẹn ti sọ pé àti Gani Adams wọ́n mú ọ̀nà fífẹ́ gan fúnra ẹ̀ náà àwọn alágbára yẹn ti sẹ́ẹ̀tì sílẹ̀ fún ẹ rí i pé nígbà tí Buhari tó ṣe ìjọba ológun nígbà yẹn wọ́n suspend Emir of Kano àti ọ̀nà fífẹ́ fún 6 months nígbà Buhari lẹ́lẹ́kejì ń sìn wọ́n lé Emir Kano wọ́n jẹ̀mí tí ọ̀nà fífẹ́ bá kó tí trap tó bá support wọn wọ́n á jẹ́ ọ̀nà fífẹ́ mi wọ́n á gbọ́ ọ̀nà fífẹ́ mi wọlé kóun náà kó ṣọ́ra kó má sọ pé òun support wọn. so bó ṣe rí nìyẹn a ti sọ fún wọn pé Yorùbá kì í ṣe tó ń jà á fún àwọn tẹ̀ ń jà á fún ṣé àwọn ṣe tán àwọn alágbára tó wà ń bẹ̀ ṣé wọ́n ṣe tán ṣé wọ́n dìde pẹ̀lú yín wọn ò dìde pẹ̀lú wọn náà so bó ṣe rí nìyẹn.